for me abi. Tí o bá wà ní express, èmi pẹ̀lú ẹ ni. Tí o bá wà ní ojú títì, èmi pẹ̀lú ẹ ni. Tó bá wà nínú àbà, èmi pẹ̀lú ẹ náà ni. Put it down. Ọ̀gá Karimu, kò sí nǹkan bẹ́ẹ̀. No, there's something inside it. Put it, first of all, put it down. Let me see. Dismantle everything. Let me see the thing where there is. You carry juju abi. As you see me so. Hi, Oga Karimu. Superintendent, Senior Apostle DPO, IG Inspector General, Corporal. I will carry you. See, what be this one? What be this one? Put it. First of all, hold this one. Hold this one. Let me see. What do you use this one for? Ilé ìbẹ̀ tí wò yìí. Fìlà ọ̀run ni. Àwọn àrí orílẹ̀-èdè yìí tó ti jẹ́ rí. Àwọn làgbà lórí wọn wá. Àwọn àgbà fún àrí orílẹ̀-èdè yìí. Bó ti wà yìí tá a bá ibi dé àrí orílẹ̀-èdè wa lérí pẹ́. Tó ṣe fi pẹ́ sórí wọn. Gbogbo ohun tá a fẹ́ wọ́n máa ṣe. Gbogbo ẹ̀ pátá ni wọ́n máa ṣe fún wa lórílẹ̀-èdè yìí. I see. Now you want to turn our president brain into the robot. No wahala. Put it down. Offense number 1. What do you use this one for? This red one. Bring it up. What is all this? Ọ̀gá Karimu, ṣe wá lélẹ̀ táì bá sọ síbi tí wọ́n ti ń ṣèpàdé papọ̀. Gbogbo nǹkan tá a fẹ́ pátápátá ni wọ́n máa ṣe fáwọn mẹ̀kúnnù. No wahala. Èmi ti mọ̀ tẹ́lẹ̀. O fẹ́ sọ pé àwọn adarí wa wọn kò ní làákàyè. You want to prove that stubborn. Put it down. Offense number 2. Put it. You the man. I go knock you this way. What be that one? This that one. What be all these symptoms now? Ọ̀gá Karimu. See, you the man. You won't make you touch me. See, put it there. Put it there. Don't bring it. Come here. Òun tó wà ní ọ̀pọ̀. Ṣé ẹni bẹ́ẹ̀ tí ń wò yìí? Bàbá mi pẹ̀sẹ̀ aeroplane. Bàbá mi pẹ̀sẹ̀ aeroplane. You the man. Put it that place. Put it that. Wait. In fact, I'm going to do this too. Put it there. Bàbá mi fi náà ẹsẹ̀ aeroplane yẹn. Tó wá káàkiri gbogbo ìlú. Yẹrí láì kẹsẹ̀ tó bá ti gbéra báyìí yóò máa fi kó. Yóò máa fi kó débi wípé gbogbo ìlú pátápátá lórílẹ̀-èdè yìí látàgbáyé. Iná ẹ̀ ni yóò fi tó bá ti fi. Kòrónà ọkẹ́ parun ni kò bá ní sí nǹkan kan lórílẹ̀-èdè yìí mọ́. Kòrónà fẹ́ jà wẹ́rẹ́. That's good. Bring it. Ọ̀gá Karimu ẹ ṣe báyìí. Hold on. This one na original juju wey I dey look for since. Bring it. Thank you. Now this one we go use to clear COVID-19. Confirm juju from Afari Ogun. Who go pay for it?